òní yìí ni àyájọ́ ọjọ́ ìbí abiyamọ rere, wúrà tí ò ṣe é fowó rà, abiyamọ tí ń ràgàbọmọ, 150 ọdún lórí òkè èèpẹ̀. Ọpẹ́. Màámi Wàsílátù Sarah, senior mother in Israel, S.A. Adéyanjú, màmá ẹlẹ́ja yíyan fúnra ẹ̀. Ẹ kú àjọ̀dún oríkádùn, ẹ̀mí yín yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọpẹ́ làwọn fọjọ́ òní dá o, lórí ayé màámi Wàsílátù Sarah, senior mother in Israel náà ni mo ń ké sí. S.A. Adéyanjú, mo ní ọmọ ọ̀dá gọjọgọjọ ọdún rẹ̀ lóde. Màmá ẹlẹ́jà yíyan, Elédùmarè tó ti ń gbà fún ọkọ wá níjà òkunlẹ̀ láṣẹ Elédùmarè ọba. Òkú àjọ̀dún oríkádùn, 150 ọdún lórí òkè èèpẹ̀ kì í ṣe kéré mi rárá. Mo bá ọ yọ̀, mo bá ọ dúpẹ́, mo bá ọ fìyàn tògo f'Elédùmarè ọba tó lóhùn yóò ṣàánú fáwọn tóhùn yóò ṣàánú fún ọ. Àánú Elédùmarè kò wá ní ká kúrò lórí rẹ̀ láṣẹ àdáni wáyé. Orí wọn dáṣẹ́ ara mi jẹ́ o. Àwọn ọmọ olóríire t'Elédùmarè fi rọgbà yọ̀ọ̀ká, àwọn lọ́ni wọ́n ṣe léyìí fún ọ. Màmá Esther aya Fọlábí o, orí rẹ̀ ò ní burú láṣẹ àdáni wáyé. Màmá Solomon Adéyanjú, ire lójú owó rí, ojú rẹ̀ ò ní rí bí. Màmá Deborah aya Adébáyọ̀ o, àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Màmá Felicia aya Adédèjì, mo lóò ní fàìsàn ló gbà láyé. Màmá Abigail ọmọ Adéyanjú o, ibi tó o ti ń gbà yìí o nídẹ̀ẹ́ni ẹ̀tẹ́ lọ́lá Elédùmarè. Senior mother in Israel o, àwọn ọmọ rẹ̀ ní oge ayọ̀ bí gbogbo ayé bá ń kí yeye tiwọn lógúnlógún. O sì dákun bá wa kí tàwa lọ́gbọ̀nlọ́gbọ̀n, torí wúrà wa ṣe iyebíye lọ́rọ̀ àwa. Wọ́n ní mọ́dé Ìlúgùn nílùú Abẹokuta, tí ń ṣe lé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Asálù àṣèdèṣẹyọ o, ọmọ Asálù àṣèdèṣẹyọ ó kú kílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wọn nílùúgùn, ọmọ ẹgbẹ́ mọ́líṣàbí o, ọmọ ẹgbẹ́ mọ́líṣàbí, ọmọ agbóngbàkàlà. Ìwọ lọmọ erin jogún ọlá, ọmọ àrídìí ògo lójú ogun, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé o. Jògbẹ̀rù májògbẹ̀kọ̀, torẹ́rù ní sinmi, ẹ̀kọ́ kì í sí nìyàn. Ẹgbẹ́ ọmọ rò lọ́tọ̀ o, ẹgbẹ́ ọmọ wòmúwòmú lóró ń ké. Àgbà tó bá ké wòmúwòmú ó sọ̀rọ̀ jẹni nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Ìlúgùn, mo ní ọmọ gbóhùn ẹnu mi. Asálù àṣèdèṣẹyọ, mo ní ọmọ dá gọjọgọjọ. Ẹgbẹ́ ló ní báyìí sí o, ẹ̀yin lẹni bá wà nítẹ̀yìn nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀gbọ́n méjì ìjẹra wọn níyàn rárá, kọ́kọ́ bá ti pẹ́ báyìí sí èkejì ẹ̀ mọ̀ pé báwa náà ni. Ọmọ ọlọ́jọ́ bí òní o, Wàsílátù Sarah, senior mother in Israel, S.A. Adéyanjú, màmá ẹlẹ́jà yíyan fúnra rẹ̀. Mo ló ṣọdún òní, ó tún ṣe mí sí i nínú owó, nínú ọmọ, àlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀. 150 ọdún lórí òkè èèpẹ̀, á ní kì í ṣe kéré mi o. Ó wá ní fàìsàn ló gbà láyé. Ìwọ tó ṣàádọ́rin ló tún ṣọgọ́rin, ó ṣàádọ́rùn ó ṣọgọ́rùn. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀
dání wáyé ìwòye